Bóyá ẹ jẹ́ kí n sáré fi hàn wá bí a ṣe lè ṣe image lórí Chatgpt. Bóyá ẹ jẹ́ ká lọ. Bí interface wa ṣe máa rí nìyẹn. Mo ti prepare prompt tá máa lò. Prompt tá máa lò ní: create an image of a confident black woman standing in an office. She is wearing a green corporate outfit and smiling. The background is clean and professional. Mo sọ fún wa wípé àtẹ̀jíṣẹ́ tí a bá fún ló máa fi fún wa ní nǹkan tá a bá fẹ́. Tí a bá fẹ́ kí ó fi signature wa sí, a lè sọ pé kó inscribe Nífẹ̀ẹ́mi as signature. Mo ti ní kó fi èmi kán lè mọ̀ wípé èmi ni mo ní àwòrán yẹn, èmi ni mo create ẹ̀. So màá wá fi ránṣẹ́ sí. Mo ti fi ránṣẹ́ sí báyìí. Ó ti máa bẹ̀rẹ̀ sí ní ṣẹ́rí creating image. Ó ti ń create image yẹn, ó ti ń ṣe fún wa. Ó ti ń create image yẹn fún wa. Ó ti ń create ẹ̀ fún wa. Bí ó ṣe máa rí nì. Bó ṣe máa rí nì. Ó lè pẹ́ díẹ̀ nítorí pé network ṣẹ́rí. Ó ti ń ṣe tán, ó ti ń gbé jáde, ó ti ń gbé jáde fún wa. Confident professional in a model office. Bó ṣe ń create ẹ̀ náà ló ń sọ fún wa wípé nǹkan báyìí ni òun ṣe lọ́wọ́lọ́wọ́. Ó náà lè upgrade but àwọn ò ní upgrade báyìí. Upgrade your current one pé ká lè get image tó tún ṣe dáadáa. Alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni wá. Òun ló ti ṣe yìí o. Ǹjẹ́ ẹ rí báyìí? Ẹ rí. Signature tí mo sọ yẹn nìyẹn ò ṣe rí kó ti fi sí. Bá a ṣe lè save ẹ̀ ní. À á lọ síbí. Ibi tó kọ download ni, à á download ẹ̀. Bá ti download ẹ̀, ibi tá ti lè rí ibi tá download ẹ̀. Bá ti download ẹ̀, á ti ránṣẹ́ tẹ̀. Ó ti show ẹ̀. Tó bá jẹ́ orí fóònù wa náà láti ṣe, ibẹ̀ náà ni a ti lè ṣe kí ni láti lè download ẹ̀. Ẹ má jẹ́ ká gbàgbé, ẹ jẹ́ ká subscribe, ká share, ká comment ní Ojú-Imọ Tech.